kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, agbẹ́yìnga ṣe yín lọ́ba o fún àánú àti ojú rere ńlá ńlá tí a rí gbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkẹfà. Ọlọ́run àìkú àìsà àti àìdíbàjẹ́, a sọ wípé ẹ ṣé o láyé wa, nílé wa, lẹ́bí wa. Ọlọ́run a dúpẹ́ fún ohun tí ẹ fààyè gbà nínú ayé wa, a sì dúpẹ́ fún èyí tí ẹ̀yin Olúwa kò fààyè gbà. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ní ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kẹfà. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé ẹ̀mí títayọ, ẹ̀mí títayọ. A mú àkọsórí wa nínú ìwé Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹta. Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹta. Dáníẹ́lì yìí ó sì borí gbogbo àwọn alákòóso àti ààrẹ baálẹ̀ wọ̀nyí, nítorí pé ẹ̀mí títayọ wà lára rẹ̀. Ọba sì ń gbèrò láti fi ṣe olórí gbogbo ìjọba. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkọkànlélógún. Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ní ti ìfẹ́ ara, ẹ fi ìyọ́nú fẹ́ràn ara yín o. Ní ti ọlá, ẹ máa fi ẹnì kejì yín síwájú. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ o. Ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ẹ máa yọ̀ ní ìrètí o. Ẹ máa mú sùúrù nínú ìpọ́njú. Ẹ máa dúró gangan nínú àdúrà. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ìṣe. Ẹ má ṣe sàárẹ̀ fún àwọn tí ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre, ẹ má sì ṣe ṣépè. Àwọn tí ń yọ̀, ẹ máa bá wọn yọ̀, àti àwọn tí ń sọkún, ẹ máa bá wọn sọkún. Ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ máa tọ́jú ohun gíga, ẹ má tọ́jú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín o. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó ṣe lè ṣe, bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín o, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú, nítorí a ti kọ pé Olúwa wípé tèmi ni ẹ̀san, èmi yóò gbẹ̀san. Ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ, fún ní oúnjẹ. Bí òǹgbẹ bá ń gbẹ ẹ́, fún ní omi mu. Ní ṣíṣe bẹ́ẹ̀, ìwọ ń kó ẹyin iná lé e lórí. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ o, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Wàyí, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀, jẹ́ ká gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní. Dáníẹ́lì ní ẹ̀mí títayọ lára. Ẹ̀mí Ọlọ́run mú un tayọ débi pé ọba fẹ́ kí ó ṣe àkóso gbogbo ọ̀rọ̀ ìjọba rẹ̀ pátápátá. Ìwé Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Kò sí ẹnikẹ́ni ní ìjọba náà tí a lè fi wé Dáníẹ́lì. Ó fi ìwà láàyè àti ọgbọ́n Ọlọ́run sílẹ̀ níbi gbogbo tí ó bá lọ. Nígbà tí ó jẹ́ ohun tó dára láti fi orúkọ rẹ̀ sílẹ̀ fún àwọn ẹ̀kọ́ àti láti gba àwọn ìwé ẹ̀rí, ohun tó máa mú ọ tayọ nínú ẹ̀mí mímọ́. Ẹni tó máa mú ẹ tayọ náà sì ni ẹ̀mí mímọ́. Nígbà tí ẹ̀mí mímọ́ tó bá bà lé ọ, tí ó sì ṣíji bò ọ́, ìwọ yóò di ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ń wá káàkiri. Dípò kí wọ́n máa kọ̀ ọ́ sílẹ̀, ọ̀pọ̀ ènìyàn àti ilé-iṣẹ́ yóò máa wá láti bá ọ ṣe pọ̀. Ìwọ yóò sì ní láti yàn nínú wọn. Nígbà tí a kọ́ gbọ̀ngàn ìjọ ìràpadà àkọ́kọ́ ní ìtòsí márosẹ̀ Èkó sí Ìbàdàn, wọ́n rí i gẹ́gẹ́ bí gbọ̀ngàn tó tóbi jùlọ ní ilẹ̀ adúláwọ̀ ní ìgbà náà. Díẹ̀ lára àwọn ọmọ mi sọ fún mi pé a kò nílò láti ṣe ìyọnu nípa àyè mọ́ o. Mo sì rẹ́rìn. Lẹ́yìn ọdún méjì, a ní láti fẹ̀ sí i. Lẹ́yìn ọdún kan, a ní láti ṣe àyè rẹ̀ ní ìlọ́po méjì gbọ̀ngàn ti tẹ́lẹ̀. Àti ní ẹ̀yìn ọdún tó tún tẹ̀lé ìyẹn, a ní láti fẹ̀ sí i.
a fẹ̀ sí i nítorí mi ò lè kéré ohun tí Ọlọ́run ní ìpamọ́ fún wa. Ẹni tó bá ní ẹ̀mí ìtayọ kì í lọ fún ohun kékeré o. Mo sì mọ ohun tí Ọlọ́run fi hàn mí o. Àwọn ènìyàn tó ní ẹ̀mí títayọ sábà máa ń fẹ́ Ọlọ́run sí i. Ìpéjọpọ̀ àná kì í tẹ́ wọn lọ́rùn nítorí àánú Ọlọ́run jẹ́ ọ̀tun ní ojoojúmọ́. Ẹkún Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Títayọ Dáníẹ́lì kò yọ nínú iṣẹ́ rẹ̀ nìkan tàbí ojúṣe rẹ̀ nìkan. Ó hàn pẹ̀lú rẹ̀ nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Nígbà tí ọba pàṣẹ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gbàdúrà sí ẹlòmíràn àfi òun nìkan, Dáníẹ́lì ní ìfarajì àti àjọṣepọ̀ tímọ́tímọ́ tó pọ̀ pẹ̀lú Ọlọ́run ju kí ó tẹ̀lé àṣẹ yẹn lọ. Àwọn ẹlòmíràn lè sọ wípé ṣebí 30 ọjọ́ nìkan ni àṣẹ náà wà fún, lẹ́yìn náà màá lè padà sí ibi àdúrà mi. Ṣùgbọ́n kì í ṣe Dáníẹ́lì o. Kò fẹ́ kéré Ọlọ́run rárá o. Ìlépa yìí ló ń mú tayọ ní gbogbo ẹ̀ka ayé rẹ̀. Olùfẹ́, o kò lè sọ pé o tayọ nínú iṣẹ́ rẹ tàbí ẹ̀kọ́ rẹ tí o bá ń ṣọ̀lẹ nínú iṣẹ́ ìsìn rẹ sí Ọlọ́run àti ìbáṣepọ̀ rẹ pẹ̀lú rẹ̀. Mo gbàdúrà pé ẹ̀mí títayọ yóò mú ọ yàtọ̀ ní gbogbo ẹ̀ka ayé rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: ènìyàn tó bá ní ẹ̀mí títayọ ó máa ń lékè ní gbogbo ẹ̀ka ayé rẹ̀ ni. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, fún mi ní ẹ̀mí títayọ kí n lè lékè ní gbogbo ọjọ́ ayé mi ní ti gbogbo ọ̀nà, tẹ̀mí, tara, tìṣúná, ti ẹ̀kọ́ àti ohun gbogbo, kí n lè lékè. Ẹ̀mí títayọ bà lé mi, bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.